Ǹjẹ́ ló kọ Ọlọ́run ọba tí sọ̀rọ̀ dọ̀rọ̀ fún gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ mo fi ń kí ọmọ Nàìjíríà káàbọ̀ sórí ètò tá a pè ní lérò tèmi nítorí wípé èrò àwọn àlejò wa èrò ẹ̀yin tẹ̀ ń wò wá ńlé àtèrò gbogbo wa lẹ̀ tó dálé lórí o àgbéga ọmọnìyàn àwùjọ pàápàá jùlọ tìpínlẹ̀ Ọ̀ṣun kò ní tán lẹ́nu wa lórí ètò yìí láéláé Mukhtar Abíọ́dún ló kọ tèmi jẹ́ Ajélọgbọ́n ló kọ bàbá tó bí mi lọ́mọ lálẹ́dẹ̀ Òṣogbo èmi ní gbòǹgbò bí àgbà ajókòó-tàgbà má ju pè ránṣẹ́ ọmọ kékeré àbíwá àgbà níkùn ìrìn àmà wípé mo mú gẹ́gẹ́ bí iṣẹ́ ló jẹ́ ẹ máa gbọ́ mi kétékété mo ṣàwárí ẹ̀bùn tẹ́lẹ̀dùn wá fún mi ló jẹ́ máa gbayì láwùjọ pèdèpèdè mo òfíṣẹ́ mi pa mí dì ló jẹ́ máa tayọ ẹgbẹ́ mi lẹ́nu iṣẹ́ yìí náà wá kọ́ o Olódùmarè ọba ló dirí ẹwà fákùkọ mi Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn jẹ́ ló kọ alámòjútó ètò yìí àwọn tá a jù sódò ẹja ńlá ló tún gbé lónìí ẹ̀gà tá a sun ó pọ̀n yẹ lórí ètò yìí àlejò gbàǹkọ méjì àwọn lámèyító àwùjọ àwọn àgbààgbà ló wá sórí ètò fún tèmi bá a bá ń sọ̀rọ̀ nípa májè ó bàjẹ́ nípa àtòlú àtò agboolé àtò sáà àtò káà kọ̀ọ̀kan àtàtò ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan Ọlọ́run gbé lé wọn lọ́wọ́ pàápàá jùlọ tá a bá ń sọ̀rọ̀ nípa ìlú Òṣogbo ta ni mò ń perí olóyè Ìyíolú Múìlí Fọlọ́runṣọ́ tí wọ́n jẹ́ baálẹ̀ Alárèé Ìyíolú ti ìlú Òṣogbo wọ́n bẹ ń yàrá agbára pẹ̀lú mi bàbá ẹ káàbọ̀ sórí ètò àbólóyè ṣàlàáfíà ni ẹ bá kí àwọn ọmọ Nàìjíríà tí ń wò wá. gbogbo ọmọ Nàìjíríà kú àsìkò ọdún àti ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àmín 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 wá láti ìdálẹ̀ láyọ̀ náà fún ilẹ̀ sí láyọ̀ náà wọ́n bàjẹ́ àmín 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 lálẹ́ sọ̀pọ̀ ọdún láyé. àmín o àmín àmín ẹ káàbọ̀ sórí ètò bàbá ò dá nìkan wá torí pé ẹyẹ kì í fi apá kan fò àwọn tó jẹ́ ọmọọba Adéyanjú Búsàrí Àmúsà tí wọ́n jẹ́ baálé ilé Alárèé Ìyíolú nílùú Òṣogbo àwọn náà wà ní yàrá agbára kan bàbá baálé ẹ máa káàbọ̀ sórí ètò akíyìn ẹ káàbọ̀ ṣàlàáfíà ni àmín 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 o àmín 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 ẹ bá kí àwọn ọmọ Nàìjíríà tí ń wò wá. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà a kí wọn ẹ kú ewu ọdún àti ọ̀pọ̀lọpọ̀ rẹ o àmín gbogbo àwọn tó wá láti dálẹ̀ àtẹ̀ntí tí ó tún padà Ọlọ́run bẹ́ẹ̀ ṣe filé sí ní dáadáa ẹ padà sọ̀rọ̀ náà dáadáa àwọn táwọn àlẹ́ náà àbúrò òní tó ṣe alẹ́yìn ọdún o. àmín 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 ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò arínlóde àbèrè bàbá olóyè tẹ́ jẹ́ baálẹ̀ Alárèé Ìyíolú nílùú Òṣogbo akínyìn lẹ́ẹ̀kan sí bàbá wa àtọ́jà ló fi ń joyè ojú tó gbà wọ́n ti wà lẹ́nu. láti 2011. 12 13 14 15 16 17 18 19 20 ó ti ọjọ́ tó ẹ ti ní ìrírí bó wá láàtò gẹ́gẹ́ bíi baálẹ̀. àdúgbò fọlọ́run torí ẹni tó fi wá jọ oyè náà bàbá mi ni lọ́mọ ọba lèmi náà so Ọlọ́run lè ká dára fáwọn àlàyé máa tọ́ sí wọ́n síbẹ̀ so Ọlọ́run lè jẹ́ kí wọ́n sì ṣe. àmín àmín ìyẹn bàbá wa tìlú Òṣogbo ọba Jímọ̀ Oyètúnjí Ọlánìpẹ̀kun Láróyè ẹlẹ́ẹ̀kejì. bàbá kan náà ló tọ́jú wa. ọmọọba nínú. ọmọọba lèmi náà bàbá mi ló jókòó lẹ́gbẹ̀ẹ́ nínú ọmọọba làwọn náà. tó tọ́ bá ń sọ̀rọ̀ nípa ìtàn Òṣogbo ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ gbogbo ẹ̀ ló yé yín. mi ò mọ tí lé ní ṣùgbọ́n mo mọ tí lé wa. ìyẹn ilé. Alárèé Ìyíolú. àwọn awuyewuye kan wá ta sí alé tí láìpẹ́ yìí pé àwọn fàǹfà kan ń wáyé lórí ọ̀rọ̀ ilé Alárèé Ìyíolú bó o ló ṣe jẹ́ àti pé ṣé ẹ ti yanjú ẹ̀. kò tí ì yanjú ṣùgbọ́n ibi tí wọ́n wá tó wá padà gbà lọ sórí rédíò tó ń pariwo káàkiri ìwé ìdájọ́ tán gbé dání kò débẹ̀ yẹn ìwé ìdájọ́ yẹn ò débẹ̀ yẹn. àwọn wo ni. àwọn Mísítúrà Búsàrí Lékan Àlàbí lọ́ọ̀yà àti Nájímù ni orúkọ bàbá ẹ̀ tó ráàjọ kan ní tiẹ̀ mọ́ Lékan Àlàbí kan. so àwọn máa ń jà fúnlẹ̀ ńlẹ̀ ogun ológun làwọn máa ń ti mọ́ wọn lára. àwọn tẹ dákọ̀ ẹ̀ wọ́n ń sọmọ lé agboolé yìí. Mísí Búsàrí ló kọ bàbá rẹ̀ ọmọ ilé Òjòjò ni. ìyá Mísí gẹ̀ẹ́ sọ ọmọ ilé wa ọmọ ilé ìyá dúdú ni ìyá Mísí ìyá tó bí ìyá Mísí lájọjọ́ mọ́ inú ilé. so gbogbo ẹ̀ látàrí àwọn bàbá tán síwájú kọ́lọ́run tẹ́mi tiwa náà gùn ni wọ́n ti ṣètò fún olúkálukú nígbà tí ìyá ayé ẹ̀ dé láti Ìlòmẹ̀ tó pariwo káàkiri tó ní òun ìdí wọ́n yọ̀ǹda bíi 16 acre fún níbi. pé òun náà wá láti agboolé òun. wọ́n fún pé gẹ́gẹ́ bíi pé bàbá rẹ̀ náà sì bá lé nílé ìwọ náà ká mọ̀ sọ pé obìnrin lọ wọ́n dẹ̀ yọ̀ǹda rẹ̀.
ẹ̀yìn ìgbà yẹn sẹ́mọ̀ àwọn kan ń bínú nulẹ̀ ó gbé wọn lọ kóòtù àwọn bàbá wa bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ pé tí àmọ́ gbéra wa lọ sí kóòtù kí ni a fẹ́ lọ gbà ní kóòtù ẹ̀jẹ̀ àyọ̀ǹda ibẹ̀ fún ó dẹ̀ ní sọ́fì ó ní gbogbo ẹ̀ ní ìpẹ́jọ́ yẹn ti wà ní kóòtù nígbà yẹn gbogbo 16 acre yẹn wọ́n yọ̀ǹda ẹ̀ fún ó dẹ̀ ní sọ́fì ó ní sọ́fì 16 acre níta rọ̀ wọ́n kàn di bíi bóyá bí ọdún kan àbọ̀ ń sìn ní fẹ́ sí program kan mo fẹ́ sí pé mo pé 11 years lórí ìgbálẹ̀ nígbà yẹn àwọn ará àdúgbò wa ní bàbá ẹ̀ gbà wá láàmú ládùúgbò ó dẹ̀ níbi kan tí mò ń ṣe lọ́wọ́ orí mi náà mọ̀ pé máa di baálẹ̀ ṣùgbọ́n gbọ́ tó wà nú àkọọ́lẹ̀ ọlọ́run àwọn àkọ́ ní iṣẹ́ awakọ̀ tí mo tẹ̀lé tó sẹ̀lẹ̀ so bàtọ́ náà ní káǹfààní baálẹ̀ ó yọ mo jẹ́ ṣùgbọ́n ní bílé tí mò ń gbé èmi náà ní kí n máa rí orí pamọ́ ìmọ̀ pé bàbá mi náà dé mi náà dọ̀lá yóò fún mi náà ti baálẹ̀ ní ọ̀làròyè wọ́n sọ mí lẹ́nu ṣùgbọ́n náà wá wò pé gbogbo àdúgbò àwọn tó ralẹ̀ lọ́wọ́ wa gan ilé tán kọ́ síbẹ̀ yẹn kọjá àǹtí mi tí mo ní mo jẹ́ baálẹ̀ náà wà ń gbìyànjú lẹ́nu iṣẹ́ mò ń pípẹ́ àwọn ará àdúgbò wa sọ fún mi pé bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì dà wá láàmú ládùúgbò yìí ẹ ṣe launching fẹ́fẹ́ sí 12 years fún àwọn èèyàn ládùúgbò fún wọn ní award wọn á gbé ètò yẹn sórí lágbo òṣèlú wọn máa ń sọ wọn máa ń polú ìnáwó yẹn program yẹn kàn kù ọ̀sẹ̀ méjì a kàn gbọ́ lórí rédíò ní pé ẹ má dà á baálẹ̀ tó pera ẹ̀ ní baálẹ̀ mú yí yẹn lóhun nípa orúkọ àtájá ní jìbìtì ni o àwọn rò pé ibi tí àwọn gbé lọ ilé ẹjọ́ ni mo fẹ́ kọ́ nǹkan yẹn sí wọn àmọ́ pé mi ti ń kọ́ nǹkan mi ti pẹ́ tẹ́lẹ̀ ẹ tí gẹ bá ní sí pé táwọn èèyàn wà sí sinmi ládùúgbò kí kinní yẹn ó níyànjú àwọn sá lọ sórí rédíò láti bẹ̀ mo lọ rí lọ́ọ̀yà mi a lọ rí lọ́ọ̀yà rẹ̀ so at the end wọ́n invite mi sí zone 11 adé zone 11 àjọ dé gbogbo bẹ̀ wọ́n rí i pé ìṣe ibi táwọn ilẹ̀ tí àwọn ń sọ lẹ́yìn lò. ilẹ̀ tí wọ́n ń sọ gan kò tọ́ sí olè ní wọ́n. ẹ wọ́n ti jà pé wọn lólè ẹ jẹ́ ká jẹ́ ìjọba àbílẹ̀ ẹjọ́ pé wọn lólè. ìjọba ó padà pọn lẹ́ tí wọn ò fẹ́ lọ́wọ́ máa lọ pẹ̀lú ògbó ọlọ́run mo dẹ̀ ń bẹ gbogbo àwọn ọmọ nàìjíríà òtítọ́ sí pàtàkì o ìyẹn jọ lọ́yẹ̀ òní kéèyàn má ṣiṣẹ́ o ìyẹn jọ àtọ́jà òní kẹ́nìbọ̀dì má ṣiṣẹ́ nínú baálẹ̀ bíríkìlà wà wẹ́dà wà wọn àní ká má ṣiṣẹ́ dírẹ́bà lèmi gan bẹ́ẹ̀ sí ń wù mí tí dírẹ́bà mi bá dẹ mọ́ èmi gan wakọ̀ lọ sóko wọn lé ní kẹ́ lọ sádùúgbò mi kẹ́ lọ péré mi so mi ìdẹ́nibọ̀dì láàmú so tí n bá sì dàyàn láàmú sọ́lọ́run adémi náà láàmú báyìí. ìbàdàn wa ti sọ 11 dé tán ní. bàtà wa ti sọ 11 dé tán wá débẹ̀ wọ́n bi wọ́n pé síbí wà ní ìkànnù wọn náà jímù yẹn ó láwọn ò tiẹ̀ débí yìí tí ọmọ yẹn mú mára tán fi ń darapọ̀ agbolé rú. ọ̀rọ̀ ti ṣẹ́tù. ọ̀rọ̀ ṣẹ́tù. ilẹ̀ tó wá kù ó láwọn bàbá wa náà fún àwọn sí olè nílẹ̀ wọ́n fi kọ́kọ́ tà sí. títí ti la ilẹ̀ yẹn láàrin tó yẹ pé ìyókù wà ní apá àlàáfíà báyìí ilé dẹ̀ ń mójútó bẹ̀. ó wá dìgbà tí orí bẹ̀ oríṣiríṣi nǹkan náà ṣe síbẹ̀ tó yẹ pé àwọn èèyàn gan pariwo lórí rédíò nǹkan ibẹ̀ ní gbogbo ilé àwa náà sì láwọn tó kàwé nínú ilé wa láwọn náà sì jáde ló la fi lọ bó gbogbo ẹ̀ àṣà the power of attorney fún ẹnìkan tó náà jẹ́ ẹni tí ìfẹ́ kan yẹ̀yẹ̀ jẹ gbogbo ilé àdẹ̀sáìn rẹ̀ kó bá wa mójútó. wọ́n wá ti fi caterpillar bó gbogbo bẹ̀ tí ààrẹ nìkan kan disturb ọmọ yẹn ọmọ obìnrin táwọn wù wọ́n kà tó pé àwọn èèyàn tá a gbéṣẹ́ fún ní sọ̀rọ̀ lẹ́wù pé wọ́n petition wọn ti wá bá wa ní pé àwa la bẹ̀ àwọn oníṣẹ́ o wọ́n ti pè àwọn ní sọ̀rọ̀ lẹ́gùn káwá dífẹ́ǹdì àwọn adẹ́jọ́ lọ bàtà adé sọ̀rọ̀ lẹ́gùn wọ́n pè wọ́n ò lè wá wọ́n pe àwọn pípì yẹn wọn lè wá ṣe báwọn ló mẹ́sùn lọ. àwọn wọn wá sẹ̀ wọn wá so ó wá tún jọ kan tó bá ní àwọn ti ta 11 acre nínú ilẹ̀ yẹn láti bí ọdún 11 kí ni nǹkan tẹ́ wá ṣe síbẹ̀ láti bí ọdún 11 ṣé ilẹ̀ ìwé ìdájọ́ tẹ́ ń gbé káàkiri só débì báyìí ni kò débì báyìí ó ní ojú gbogbo wa la sì mọ̀ sọ́bẹ̀ kúkú wà ìwé ìdájọ́ náà pẹ̀lú ògbó ọlọ́run láwọn ọmọ nàìjíríà láwọn ò nílò ẹ̀yìn wọn gbogbo wọn ó jọba wa fún ẹ ti bá ń parọ́ nínú wa wọn bá láti ẹ̀fẹ́ lè ṣe wọ́n fi ṣèdánilẹ́kùn fún àwọn tí wọ́n dílé ilé ẹgbẹ́ àti wọ́n ń ṣe rádaràdà tó fẹ́ parúkọ lóṣù jẹ́ tó ẹ̀dá ìwájọ́ sọmọlé wa ló lọ tẹ́ 11 acre nínú ilẹ̀ tó wọ́n ṣe déńjọ́ yẹn wọ́n bá kó yẹ̀pẹ̀ wá wọ́n fẹ́ máa kọ́lé níbo ilẹ̀ lélẹ́lẹ́ ilẹ̀ alárè yìí olú ní ìpínlẹ̀ dẹ̀ ni wọ́n fi ṣe bálẹ̀ sí gbogbo tí wọ́n náà nínú gbọ́dọ̀ máa fi ìdílé wọ́n ní àwọn ẹnìyẹn ní opias lòun ó ràn yàn wá pé opias látẹ̀dẹ̀ pé òun ti ra lẹ̀ yẹn láti 11 years
ṣé lọ́wọ́ ilé àbí ta ni ó ní ṣé tó ń bá pe àwọn tó talẹ̀ tó sáyọjú lórí ilẹ̀ bàbá mi ibi tí ń sùn lójoojúmọ́ ní ìlú àṣà bóyá àárín tí wọn bàtàn máa dé ó di àwé nájímù tí mo wí nájímù yẹn ọmọlé àfàdá ni ló bá dé ẹ ǹlẹ́ o àjọ kíra wa ẹ gbọ́ bó dọ̀rọ̀ lẹ ṣe jẹ́ o pẹ̀lú àwọn tó fẹ́ wá máa jáyẹ̀pẹ̀ já búlọ́ọ̀kì ó ní àwọn làwọn ta ẹ̀yìn ewu ọmọlé ibo lùwọ́ lè dáhùn àṣà ni ibẹ̀ làwọn ọmọ Seopias náà tẹ̀lé wá Seopias náà ní ká máa lé sèṣì ọ̀rọ̀ tí bá ń àwọn náà fi mú fínlẹ̀ ká tó sanwó sígbó atú ó sọ ọmọ ilé wa bóòdù sí wá lè talẹ̀ ilé wa ó ní hàn síbí Adéoyè lónìí ilẹ̀ Adéoyè yẹn ọmọ ilé ibo ni bàbá ẹni táwọn bàbá wa sì yọ̀ǹda 16 acre fún tó náà sì baálé inú ilé nígbà bá sì jẹ́ baálé oníjàdóyè mú lọ́mọ ilé ibo ni sọmọ ilé àpàdá ni ìwé ẹjọ́ tẹ̀ wá ń gbé káàkiri kò dé gbogbo bí iṣẹ́ ẹ̀ mọ́ bí ìwé ẹjọ́ wọ yín dé ni mo dẹ̀ ṣàpèjúwe fún gbogbo àwọn èèyàn mo fi hàn wọ́n. gbogbo tẹ́ ń sọ ìgbà wo ni àsìkò olówó sí gbogbo tẹ́ ń sọ ìgbà wo ló ṣẹlẹ̀. sí ọ̀rọ̀ tá à ń sọ yìí ní èrò tí òní gan ni. lẹ́fi gbogbo yẹn hàn wọ́n pé bó ṣe lọ ni. bẹ́ẹ̀ ni òní ni mo fi hàn wọ́n. ẹ jẹ́ ń béèrè báyìí pé gbogbo ìfàǹfà yìí ṣé ẹ̀dá àfin ẹ̀ẹ́dọ́dọ̀ Àtaọ̀jà ni. gẹ́gẹ́ bí baálẹ̀ tí bàbá fi síbẹ̀ lọ sáà mo dẹ̀ mú lọ́rà nìkan dání nípa ṣe ìnáwó kan lónìí káwọn náà wà ní ìlera wa wá mo lọ sáà bàbá torí ó ní ipa tí bàbá náà ti kó lórí ilẹ̀ yẹn ti pẹ́. ní bàbá Àtaọ̀jà ìgbà kan gan bàbá ní ká lọ rú ká fi gbé nǹkan. ó ní tí wọn wò náà ni pé ó jẹ́ kí bàbá pè yín ká ẹ̀jẹ̀ yọ pín ẹjọ́ sí àṣà parí ẹ̀ láàrin ara yín. èmi lọ fún bàbá lábọ̀ pétò àwọn èèyàn wa lè mọ wá sọ fún bàbá pétò mo ti ń talẹ̀ oyin mú nǹkan kan wà mọ́ ni a sì ń ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn a sì ń gbòòrò rẹ̀ ni o and again àwọn mísínà tó ti wá wọn láwọn ní àwọn ti ta 11 acre ń bẹ̀ bọ̀dá mi wọn sọ fún bàbá ń jọ yẹn pé bàbá ẹ bá kìlọ̀ fún mísì o ẹ̀ẹ́dẹ̀ rẹ̀ wàhálà rẹ̀ ti ń pọ̀ jù lórí kì í sọ ọmọlé alárè ibù tí n bá sí fóònù mi bì ibi tí àwọn ilé ibi tán gbé lọ ilé ẹjọ́ ní power line gbogbo power line yẹn wọ́n ń lọ pariwo ilé alárè ó lè kíní kan ní gbogbo gbà yẹn ní àtìgbà tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ so àdẹ̀ tó bínú ìyẹn àti jọ kóra wa lọ sí kóòtù lórí ìyẹn àti wà ní kóòtù wọ́n wá tún ríbi tá à ń bò tí ò sí ilé ẹjọ́ wọ́n bá tún dé ní láwọn ti ta 11 acre ń bẹ̀ ọmọ ilé àfàdá bá lòun àtàlẹ̀ ilé alárè inú mi lọ́pọ̀ ọmọ Òṣogbo lẹ pera yín náà ẹ wo ilé àfàdá sílé alárè ṣe é mọ̀ pé lébà ẹ wò sílé àfàdá sí junction ẹjọ́ mọ̀ sí ó jọra wọn. so ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé ìbáyìí ajẹ́pọ̀rọ̀ ọ̀hún ó ti tan lójú nù kò tí ì lójútùú rárá. wọn lẹ́tọ̀ọ́ níbi tán yọjú wa. ẹ jẹ́ wọn ó ti yé mi. tó wà ní ẹjọ́ ti wà ní ẹjọ́ wọn ó sì kàbùkù bọ́ ńbẹ náà ìkúrò lè ní wọn. ìgbà kí n tó lọ sọ́dọ̀ bàbá baálé ibo l'Àtaọ̀jà fọ̀rọ̀ gùn sí bàbá wa Àtaọ̀jà. bàbá mọ̀ pé kò sí dà níbẹ̀ yẹn kò sí pèsè pé ilé níbi tí bàbá mọ̀ pé alárè ló nílẹ̀ ṣé bàbá wa ni àwọn náà ṣẹ́kù fún wa bàbá ní ìsìn ọmọ tí ń lọ kó àwọn èèyàn sódì kì í sọ ọmọ ilé wa ọmọ ilé kí náà ń pè ní òjègé ọmọ búsàárì ni. ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ bàbá baálé pé ilé alárè yìí olú Òṣogbo tí bàbá olóyè wí ṣé gbogbo ọmọlé náà fọwọ́ síbẹ̀ kó má jẹ́ pé bóyá àbí òun gbọ́ bàbá baálé. torí mísítúrà yìí ọmọlé òdegbe ni ìyá rẹ̀ bàbá rẹ̀ ọmọlé ìyá dúdú ni níyà tó gbé nǹkan tí wọ́n ti síná ti bí sí ilé ìyá dúdú ló bí sí ìsọmọlé alárè yìí olú. so òun sì jẹ gbogbo ìgbà tá à ń lọ àgọ́ ọlọ́pàá lọ gbogbo ẹ̀ tá à ń lọ kóòtù ní sí ọ̀yọ́jú. ẹnu ti bá wà láàyè yẹn. torí sínátù gan ìkangun àbúrò bàbá mi ni. ní sínátù gan gan ọ̀rọ̀ ti power line ọ̀tọ̀ ọ̀rọ̀ tó tún ṣẹlẹ̀ nísìnyí báyìí. ọ̀tọ̀ ètò wa kóòtù ti wà kóòtù. èyí ò sí ní kóòtù. eléyìí ò sí kóòtù. kí tó wá sọ́dọ̀ bàbá baálé ẹ jẹ́ lọ sọ́dọ̀ bàbá baálé pé láàrin mi àti ilé alárè yìí olú Òṣogbo lórí ọ̀rọ̀ ilẹ̀ tó wà nílẹ̀ ilẹ̀ fẹ́ gan. wọ́n mọ olè tí wọ́n á yí wọ́n á jalè nílé. ẹ mẹ́tìjà gbẹ nìkan kan ló lè pé ní tí o pẹ́yà ẹ jẹ́ ìsọ̀nù pé kò tọ́ sí wọn. mísí ọ̀tọ̀ sí wọn ni wọ́n fẹ́ gbà mísí ọ̀tọ̀ sí ìyá mísí gan gbọ̀ wà tí ìyá rẹ̀ gan wà kọ́ yọjú síbẹ̀ wọn ọwọ́ tí wọ́n fún ìyá rẹ̀
ìkan ló dúró lé lórí níyà mí sí gan lọ́bi tí ì ṣe tí ì ṣẹ̀tọ́ rẹ̀. nínú ìwé ẹjọ́ gan ó kọ pé boundary Alárèyé ìlú boundary. ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ibi tẹ́ ń sọ gangan báyìí kò tí ì sí ilé ẹjọ́. kò sí ilé ẹjọ́ ó fírì. kí wàá lẹ fẹ́ gangan báyìí bàbá bá lẹ. ohun tí mi fẹ́ Ọlọ́run bá kò ní jẹ́ kó bàjẹ́. àmín àmín. mo fẹ́ kí ọmọ Nàìjíríà kán gbèjà wa Ọlọ́run ló lè gbèjà èèyàn lóòótọ́ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ tún máa mọ àwọn èèyàn torí téèyàn bá mọ̀ èèyàn àwọn tí ò wúlò kàn jẹ̀yàn máyé ni bí wọn ò ṣe ní jẹ wá máyé ìrìn àwa torí àwọn náà ti lọ pariwo lórí rédíò pé kí wọ́n dá wálé alárè lóorun tó bá fẹ́ mọ̀ talẹ̀ yẹ kẹ́nìkan tó mọ̀ talẹ̀ ẹni tó bá ra lẹ̀ lọ́wọ́ wọn gbogbo fáwọn àlẹ́ yẹn tó bá ra lẹ̀ lọ́wọ́ ká lọ gbowó wọn ìyẹn gan wọn àlẹ́tọ̀ sí 16 acre ní ìwé wọn sẹ́rí lọ́ọ̀yà wọn ọlá bó ṣe jẹ́ ni òní jẹ́ kí n pè ní ó lè. ẹ má ti pẹ̀lú nǹkan ló lè hàn. nájímù gbogbo wọn land grabber èmi ò gbégbó ṣùgbọ́n ẹ̀mọ́ bá ń gbà bí bá ṣe sọ land grabber ni nájímù lọ́ọ̀yà wọn gbogbo àwọn tó ń sẹ́ẹ̀tì wọn tó ń jọ kóra wọn jọ àti mísí wọn lẹ́tọ̀ọ́ síbẹ̀ pàápàá wọn lẹ́tọ̀ọ́ sí gbogbo tí pàwọ́ láì yẹn gan orí ilẹ̀ ilé ni. ṣé tí ọ̀rọ̀ bá wá dójú ẹ̀ báyìí tá a bá fi ètò ìsìta táwọn èèyàn bá gbọ́ táwọn náà wò wọ́n bá láwọn fẹ́ wá kẹ́yìn náà wá kájọ fojú ajẹ́kọ̀ọ́ náà ṣe é ṣe tán. tó ti ẹ̀ dáa ó dáa gan. ẹ ṣe tán. ó dáa gan. ajẹ́kọ̀ọ́ dáa lójú wáyìn lẹ́nu. bàbá mi ló nílẹ̀ àwa lá nílẹ̀. kódà mo sẹ́nu kù mí sẹ́nu kó mo sọ pé bàbá mi ẹ̀gbọ́n sínátù mi tí wàá kanra fi yún kan yókù wá. ẹ jẹ́ wọ́n sọ̀dọ̀ bàbá baálẹ̀ pé ẹ júwe bẹ́ẹ̀ kàn lè bá júwe ibi tí ọ̀rọ̀ ilẹ̀ tá à ń sọ yìí apá abolo wà fẹ́ lóṣù. ó sì ilẹ̀ yìí táwọn wù tábà kọjá àtijọ́ ìtẹ̀. tá à ń lọ ọ̀nà Táífún. tá kọjá bíkẹ́ẹ̀tì díẹ̀. àwa yà lọ́wọ́ ẹ̀rí àwọn onímọ̀rúwá tó wà ní títì yẹn. ok ẹ̀rí sínú net quarters tó ti fi bá bu àyà káàpù táwọn bàbá mi yọ̀ǹda fún wọn tó yọ̀ǹda fún ìjọba ń gbà yẹn nígbà wọn láwọn fẹ́ fi public use àgbẹ̀rẹ̀ tí wọ́n yọ̀ǹda rẹ̀ fún wọn. ṣùgbọ́n ètò wa kù ní mísí wa ń da ara rẹ̀ láàmú. ajẹ́pẹ́lẹ̀ tẹ́ ń sọ gan kò jìnnà sí títì nù àárín ìgboro ló wà nù. àárín ìgboro ló wà àárín ìlú. lẹ́tí ń dárúkọ éka. ọ̀nà aládé gbọ́ àárín ìlú ló wà. kódà lẹ́nu bàtà adébẹ̀yẹ àríbi tí wọ́n ti ń gbàyàn lójú tí wọ́n ṣe bí 419 tán ṣe gáì níbẹ̀ ibi bóyá ẹrù ẹlẹ́rù kan bá kó tán sùn tó lè bá wá látọ̀dọ̀ nígbà tá a bá ti lé ó lè báyìí tó bá ti wọ bẹ̀ báyìí kò sẹ́ni tó rí mi. àwa gbẹ pé ńgbà tí lé dìde gan gbogbo aládùúgbò ń ṣàdúrà. tọ́rọ̀ bá tẹ̀ wá kọ̀rọ̀ bóyá àwọn àgbààgbà lú ni o àbáwọn kan pè pé ó yá o ẹ̀jẹ̀ ìjábá yín yanjú ẹ o sáwọn ẹ̀rí jẹ́ ìṣó wà pé ẹ̀yin lẹ nílẹ̀. bàbá mi àtọjà gan mọ̀. gbogbo òkú gan mọ̀ pé ìtàn fìdí ẹ̀ múlẹ̀. tí mo fẹ́ parọ́ ni mi lè parọ́ kí ni mo fẹ́ parọ́ fún. gbogbo ẹni tó bá jọmọ bíbí Òṣogbo ó mọ̀ pé Alárèyé Ìlú lónìí láti kọ́ wàhálà ẹ̀ lọ. ọmọ Nàìjíríà rí i pé àwọn tó mójúlẹ̀jà ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yé tó dá lẹ́nu wọn tí wọ́n sì mọ ìtàn àwọn la gbé wá sórí ètò fún tèmi ẹ jẹ́ àdódì kejì lọ́hùn ká dá tọ́mì díẹ̀ níjà àwọn àlejò ní ó sẹ́mi ẹnu bá padà dé ètò ń tẹ̀ síwájú ẹ kú kalẹ̀. rédíò Òròkì mà tún dé o rédíò Òròkì mà tún dé o àwa la gbẹnu sọ fún tìlé toko rédíò Òròkì mà tún dé o. rédíò Òròkì mà tún dé o rédíò Òròkì mà tún dé o àwa la gbẹnu sọ fún tìlé toko rédíò Òròkì mà tún dé o. rédíò Òròkì agbẹnusọ fún tilé toko. ẹ káàbọ̀ padà lérò tèmi lápètò àwọn àlejò mi wọ́n ń bẹ ní yàrá agbára pẹ̀lú mi àwọn náà ni bàbá olóyè Ìyìolú Múìlì Fọlọ́runṣọ́ tí wọ́n jẹ́ baálẹ̀ Alárèyé Ìyìolú Òṣogbo bàbá olóyè ẹ máa kú ohun látẹ̀ka ẹkú kalẹ̀ o. àlejò mi kejì àwọn náà ni ọmọọba Adéyanjú Búsàrí Ámúsà tí wọ́n jẹ́ baálé ilé Alárèyé Ìyìolú ìlú Òṣogbo bàbá baálé ẹkú ohun látẹ̀ka ẹkú kalẹ̀ o. ẹ jẹ́ ń wá sọ́dọ̀ yín báyìí pé ìyẹn ọ̀dọ̀ bàbá baálẹ̀ pé ẹni gbogbo ilé ti panupọ̀ wọ́n gbé agbára télèbó pè ní power of Anthony fún ẹnìkan pé òun ni kó máa ń tẹ́ bá ti pa láṣẹ fún ni yóò máa pàṣẹ lórí ilẹ̀ náà alẹ́ ní náà ṣé ló Òṣogbo lẹ́nu yẹn náà wà. ó wà lóṣogbo ó wà Nàìjíríà rẹ̀ ta ni. Àjíṣọpẹ́ ẹsẹ̀ kejì
ok Ajísọpẹ́ ló kọ ẹni náà òun lẹ fún ní power of Anthony gẹ́gẹ́ bí torí àwọn tó ń wò wá nílé power of Anthony tá à ń sọ yìí so ẹni tá à ń sọ yìí Ajísọpẹ́ yìí ó lágbára àti talẹ̀ ẹ ti fún láṣẹ. a fún láṣẹ o tó bá rẹ kó lè bá a sọ́jú ìlú tó lè develop. torí bẹ́ẹ̀ jẹ́ sí júwe ilẹ̀ ń gan àárín ìlú ni kò yẹ kí gbogbo tó pọ̀ tó bá wà láàrin ìlú. ẹ jẹ́ ká lọ báyìí pé kí n tún béèrè lẹ́ẹ̀kan mo ti béèrè tẹ́lẹ̀ wípé kí lẹ fẹ́ ṣé ilé Alárèyé Olú Òṣogbo wọ́n ti ṣe tán àti fẹ́ máa talẹ̀ ni abẹ́ kan fẹ́ gbà kẹ́ fẹ́ǹsì ẹ̀kẹ́ fi ilẹ̀ rẹ̀. a fẹ́ sọ ìlú à ń fẹ́ tó bá developer ẹni tó bá fẹ́ dá iléeṣẹ́ ńlá lẹ̀ tó lè sanwó kó wá ra lẹ̀ ṣùgbọ́n kó mọ̀ lọ́dọ̀ àwọn ará bí o ló lè níwọ̀n. so ẹni bá ṣe tán àti. ẹni tó bá ṣe tán àti rà tí ò bá lè wálé tí ò lè pè mí orí mi máa ṣe nǹkan tẹ̀lé báyìí ìṣe dandan ni kó pè mí. tó bá pè mí gan bàbá bá ní bẹ àwọn. ẹ̀sùn orí fa ẹ̀ sáwọn tí ó. bẹ́ẹ̀ mi ṣe máa ṣe láìpẹ́. ṣùgbọ́n ẹni tó fẹ́ ra lẹ̀ kó wá ságbolé. ó wá gbolé bí ò bá sì wá gbolé àwọn tá a kó àkóso pẹ̀lú lọ́wọ́ wọn lọ bá wọn. ẹ bá júwe ibi tílẹ̀ wọn alẹ̀ kàn sí torí àwọn tó ń wò wá. ilé yẹn wà tẹ́ bá ti ń bọ̀ ẹ mọ káàmù. tẹ́ bá kọjá àti yóò tẹ̀lé kọjá ilẹ̀ bàbá wa tó ń sùn. sánsẹ̀ ń bò lẹ́jọ́ mẹ́ta tó ń fẹ́ sí ẹ bá ti yàrá ẹ ra wọn máa wà. tẹ́ bá ti tọ́ lọ sínú ẹrù sínú ní quarters lẹ́gbẹ̀ẹ́ kan tá ti bá bu àyà káàmù ilẹ̀ wọn mọ́ ara so ilẹ̀ yẹn wà lọ́wọ́ left báyìí ó wá sí ibi tí gbogbo bẹ̀ náà ni mo jẹ balẹ̀ sí. káwá lẹ́ni tó ti ralẹ̀ níbi tẹ́ ń sọ yìí tí ìsọwọ́ yín ló ti rà kí ni ó ṣẹlẹ̀ gan. ó ti ṣe sàrà fáwọn bóyá ìyá rẹ̀ jẹ àwọn fámìlì wọn jẹ tó ti ra lè sáré. àmọ́ tó bá tírú ẹni bẹ́ẹ̀ bá wá bá yín ẹ sì lè sọ pé ó yá ọ ẹjẹ́ àjọ tó kájọ negotiate àbí kẹ́ni ẹ kúkú pò lórí ilẹ̀ lẹ́ńsọ. àmọ́ ọdún tó náà fẹ́ ó lè jẹ́ pé bẹ́ẹ̀ wù. mo fẹ́ develop bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ tí kẹfin pé ẹnìkan kan ti ra abẹ lẹ́yìn. àwọn lè rà lẹ́yìn àwa gan òfin bẹ́ẹ̀ lẹ̀ ojoojúmọ́ lèmi lẹ́ lọ jókòó bẹ́ẹ̀ òfin bẹ́ẹ̀ lẹ̀ o ilé wa kò lè dún ilé bàbá ẹ̀. so ẹni bá ní ìdí ẹ̀ kó wá. ó pe aṣojú ilé Ajísọpẹ́ sì láwọn ọmọ orí OBC ṣùgbọ́n láwọn tó ń dúró tì wá láàjọ wà ń bẹ̀ so kó pè wọ́n. bàbá baálé ṣé bí àwọn tẹ̀ ń wí tẹ́fẹ̀sùn kàn yín bí wọ́n bá wá wò pé kí là ń fi wàhálà ṣe ẹja tiẹ̀ wá jókòó tù bí nù bí rántébù kájọ parí ẹ̀ bóyá ẹ fọwọ́ mọ́ àwọn kan ní àwọn náà fọwọ́ mú bì kan so ṣeé ṣe. àwa wọn ń ṣe fámìlì torí náà wọn ò jẹ ẹran bàbá wọn lówó ìtọ́ni àìsí fámìlì. so kò sọ̀rọ̀ negotiation kan fi lẹ́lẹ̀ fún yín ni. bàbá ń wá báwọn jẹ́ pé bàbá rẹ̀ nígbàrí tí ń ta èrè wọn ò ní dúkìá tí bàbá rẹ̀ bá ní kò ní lọ lé ìyá bàbá rẹ̀ náà ò ní dúkìá àwọn ọ̀jẹ̀ nǹkan kan nu tí wọ́n bá jẹ́ nǹkan ní wọn ò ní yọjú sí nǹkan ní ìgbà. ká tó wá mọ̀ lọ́jọ́ wá sọ́dọ̀ bàbá baálẹ̀ pé ṣe mọ̀ pé tó nǹkan bá ti di fàǹfà omi àlàáfíà agbègbè náà àdúgbò náà ìlú náà yóò fẹ́ rí bákan bákan ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yóò padà di iṣu àtàyànyàn. àwọn gan ti gbéjà wá àwa la bá wọn jà wọn wú sáńbọọdù ilé tó ti wà láti bí 30 years sáńbọọdù ilé ti ṣe lẹ́kàn àlàdúrà yà àtàwọn tó kó wa náà wú sáńbọọdù ẹ̀sìn mọ́ téèyàn dáadáa ní èèwọ̀ lọ́ọ̀yà tán rán ní skul tó wá tó gbọ́ dúkìá onídúkìá ṣebí tó bá fẹ́ sòótọ́ yóò wá gbolé yẹn yóò wá béèrè kí ló ń ṣẹlẹ̀ ọmọ tí ò tí ì wọ 46 years ó wá ń bẹ́ẹ̀ ṣe wọ́n á para ọdẹ òmu àwọn náà ti jà lára àwọn kan ti sá padà ṣùgbọ́n èyí tá a bá bọ́wọ́ rẹ̀ ń bẹ̀ tó bá talẹ̀ ilé bàbá wa wọ́n kè yé. tí wọn bá wá jáwọ́ sẹ́yìn náà ní lọ́kàn àti lọ ilé ẹjọ́ àbí àti fòfin ẹsẹ̀ òfin tọ́. mo mọ̀ mo ní sẹ́yìn ní lọ́kàn. tí wọ́n bá lágídí abẹ́fẹ́ òfin tọ́ o orí èèyàn jẹ́ baálẹ̀ ọlọ́ọ̀nì kan lọ́ba tó lágbára òfin èèyàn lẹ̀ fi ilé wa òfin là á fi máa ṣe nǹkan nígbà ilẹ̀ grade 2 táwọn bàbá wa yọ̀ǹda nígbà ó yá wọ́n fi ètò wọn kọ́ Fákúnlé wọ́n kọ́ unity school wọ́n la ọ̀nà kọjá ń bẹ àwọn olóṣèlú kan sì pin mọ́wọ́ àwa náà sì ń wò wọ́n nígbà ó yá tá a rí pé lè pọ́n wù nǹkan kan wù a lè challenge wọn ọlọ́run á sì gba judgement ibẹ̀ yẹn gan. bá a ṣe wá ń wò ó lọ yìí bíjọba bá wo ètò yìí bíjọba bá wò pé ẹ má domi àlàáfíà ìlú Òṣogbo rú ẹ wá ìjábá ẹ̀dá sí ṣé
ṣèbófin náà ni a ṣe tán náà a ṣe jàǹdùkú. a jẹ́ pé àlàáfíà lẹ fẹ́ ṣùgbọ́n nǹkan tó tọ́ sí kó jẹ́ tiwa. bàbá Baálé ẹ jẹ́ á ṣe báyìí ká tó máa lọ ẹ dágbére pé lórúkọ ilé Alárè Ìyíolú ìlú Òṣogbo lórúkọ gbogbo ọmọ ilé ẹ bá ọmọ ilé sọ̀rọ̀ ẹ bá ọmọ ìlú Òṣogbo sọ̀rọ̀. lórúkọ èmi Adéyanjú Búsàrí Àmúsà ọmọ ilé Alárè Ìyíolú gbogbo ọmọ Nàìjíríà ẹ kú ìgbọ́ ètò yìí àbúrò ní sẹni kọ̀ọ̀kan wa gbogbo àtàbà máa pàdé pẹ̀lú ìlú. bàbá Baálẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ agbègbè tẹ́ jẹ́ Baálẹ̀ lé lórí ni o ilé Alárè Ìyíolú ni o ìlú Òṣogbo ni o ẹ fi ahọ́n pé olúkálukú mọ́ta sí àgẹ̀rẹ̀ lọ sí tí ò bá jẹ́ tiẹ̀ ẹ pápá jùlọ lórí ọ̀rọ̀ lẹ̀ ẹ fi bá wọn sọ̀rọ̀. èmi ọmọọba Ìyíolú Múyìlí Fọlọ́runṣọ́ Baálẹ̀ Alárè Ìyíolú lábẹ́ àṣẹ bàbá mi Àtaọjà tilẹ̀ Òṣogbo láàrin oyè kejì tòní Ọlọ́run ní kí bàbá yẹn ó pẹ́ fún wa dárò òrùn wọn sásọ pẹ́ ẹnikẹ́ni tó bá ní ìdí ilẹ̀ bóyá ó fẹ́ dìbẹ́lọ́pù ó fẹ́ ṣèkan ni kódà bó lọ ààfin gan bàbá ó pè wá pé àwọn léèyàn tó fẹ́ dìbẹ́lọ́pù bíi torí bàbá kan náà ló jọ bí àwọn Àtaọjà so kán mọ́ lọ ọ̀dọ̀ àwọn aráabí láti ra lẹ̀ o jìbìtì ni wọ́n o kó mọ́ di pé àṣìṣọ àwa ń sọ báyìí o ní tí ò bá tọ́ sólúkálukú èèyàn mọ́ yọjú síbẹ̀ o. ẹ ṣeun bàbá pé ìjọ mi ìṣe dá wa lóhùn ẹ ti sọ pé tí ojú bá kojú pé kò sí wàhálà àwọn tẹ́ ń sọ ìtàwọn náà bá sọ fún àwọn fẹ́ wá kájọ wá. ẹ ló dùrọ̀rùn náà ẹ máa láti dùnú wa. ẹ ṣeun àlejò mi àwọn náà ni olóyè Ìyíolú Múyìlí Fọlọ́runṣọ́ tí wọ́n jẹ́ Baálẹ̀ Alárè Ìyíolú nílùú Òṣogbo akínyẹ̀kú ohun látẹ̀kan àlejò mi ẹlẹ́ẹ̀kejì àwọn náà ni Baálé ilé Alárè Ìyíolú Òṣogbo ọmọọba Adéyanjú Búsàrí Àmúsà ẹ ṣeun ẹkú ohun látẹ̀kan bàbá o ìgbà tó ń bọ̀ òun ò dá nìkan wá ọmọọba Mùnírù Omídìjí tí wọ́n gbé yàn mọ̀ sí Omiyà ọmọ ilé Alárè Ìyíolú ni wọ́n jọ wá ni Alhaji Akeem Bákàrè tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí Olúwaṣanjọ́ property agent nílùú Òṣogbo wọ́n jọ wá náà ni ọ̀gbẹ́ni Wàsíù Abbas gbogbo èèyàn mọ̀ sí Èjì wọ́n jọ wá náà ni o ọ̀gbẹ́ni Ajíbádé Táíwò Adéwálé tó ń jẹ́ CEO Badefom Nigeria Limited wọ́n jọ wá náà ni jẹ́ ló kọ olóòtú ètò yìí Babátúndé Rájí wáspà àkàndò onímọ̀ ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ olóòtú ètò ó náà ni Abdullahi Maruf Hasan ọmọ ọkọ lálẹ́dẹ̀ Òṣogbo ǹjẹ́ títí ìgbà míì tátù máa pàdé lórí ètò yẹn mọ̀jà gbàgbé pé màláíkà apá ọ̀tún áńgẹ́lì apá òsì wọn kọ́ṣẹ́ èmi àti ẹlẹ̀ ẹjẹ́ àṣerere tó rà ń bọ̀ wá jábọ̀ fọlùdùmarè ọba tó dá wa ń jọ kan títí ìgbà míì ọ̀hún Mukhtar Ajélọgbọ́n lórúkọ mi lálẹ́dẹ̀ Òṣogbo ẹ kú kalẹ̀.